Ẹ káàbọ̀ sí Ìbàdàn. Nínú fídíò yìí mo máa go straight to the point ní mi ní time àti waste mi dẹ̀ fẹ́ waste time ẹ̀yin náà at the same time. Màá máa sọ̀rọ̀ nípa cost of living ní Ìbàdàn. Mo fẹ́ kẹ́ mọ̀ pé Ìbàdàn ní 4 categories of areas. Alákọ̀ọ́kọ́ ni màá pè ní super rich and the elite areas. Ẹlẹ́ẹ̀kejì màá pè ní average income and new areas. Ẹlẹ́ẹ̀kẹta màá pè ní poor areas. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin màá pè ní super poor areas. Areas mẹ́rẹ̀ẹ̀rin tí Ìbàdàn ní nìyẹn. Ẹ jẹ́ kí n wá sọ nípa rẹ́ǹtì àwọn area mẹ́rẹ̀ẹ̀rin fún yín. Àwọn tí mo pè ní super rich and the elite areas yẹn, a lè mú àwọn ọbẹ̀ yẹn bíi Akobo. Ibi méjì péré náà ni màá mú. Màá mú Kolapo Ishola GRA, màá dẹ̀ mú Aerodrome estate. Àwọn ibi méjì tí màá mú náà nìyẹn. Reason tí mo fi mú àwọn méjèèjì yẹn ni wípé àwọn ọbẹ̀ ló ṣì ń develop, tó dẹ̀ jẹ́ pé ó ń develop super big gan ni. Àwọn ibi tó kù bíi Bodija and co, àwọn ọbẹ̀ yẹn agídí lẹ̀ ṣì máa fi rílẹ̀ 2 plots tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn níbẹ̀. A ti rí bí wọ́n ṣe mọ. And àwọn ibi tí mo ń sọ fún yín ni wọ́n pè ní òjò ń rọ̀ kò tí ì dà, wọ́n ní kò tó tànà. Jẹ́ mọ̀ pé environment tó ń develop tó dẹ̀ ti develop ju àwọn ibì kan lọ. So àwọn ibi tó jẹ́ kí n mú nìyẹn. And mo lè sọ fún yín pé rent bẹ̀rẹ̀ látòrí 800,000 naira ní àwọn ibi méjèèjì tí mo dárúkọ yẹn, níbi tí mo pè ní super rich and the elite areas. Àwọn ibi méjèèjì yẹn ni àwọn ibi tó kù náà wà, ṣùgbọ́n average income mo fẹ́ fà àwọn ibi tó kù sí, because tẹ́ bá ń hẹ́ ní 100,000 naira lóṣù ẹ sì lè gbé bẹ́ẹ̀. Mi ì lè categorize wọn sí àwọn ibi méjì tí mo kọ́kọ́ dárúkọ yẹn. So rent ní àwọn ibi tí mo pè ní average income and new areas ó bẹ̀rẹ̀ láti orí 300,000 naira fún 2 bedroom apartment. Mo lè fi Bodija sí àwọn ọbẹ̀ yẹn, mo lè fi Alálùbọ́sà sí àwọn ọbẹ̀ yẹn, mo lè fi Jericho sí àwọn ọbẹ̀ yẹn, nítorí pé reason tí mo fi categorize àwọn yẹn sí average income and new areas òun ni pé ẹ lè rí super rich níbẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ sì lè rí àwọn tó jẹ́ average income people níbẹ̀. So mo kàn kó wọn pọ̀ sí gbogbo area yẹn. Àwọn bíi Ẹlẹ́bú, Ológun Ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni àwọn ibi tí mo lè kà ní average income. Wọ́n pọ̀ gidi gan. Mo lè sọ pé 80% Ìbàdàn òun ni wọ́n ń gbé ní àwọn average income, sí àwọn average income environment yẹn. Àwọn ibi tí mo pè ní poor areas, rent bẹ̀rẹ̀ látòrí 100,000 naira fún 2 bedroom apartment. Ṣùgbọ́n mi ò ní fẹ́ dárúkọ àdúgbò kankan láti má ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó ń wo ìkànnì tó ń wá láti irú àdúgbò bẹ́ẹ̀. Torí bá ṣe pè ní poor environment yẹn náà, àwọn ilé ibẹ̀ náà ṣì ń wọ 300,000 for 3 bedroom flat. So àwọn ibi tí mo pè ní super poor environment, àwọn ní bẹ̀rẹ̀ àwọn interior Ìbàdàn. Àwọn ọbẹ̀ yẹn sometimes wọ́n san 10,000 naira lọ́dún fún ilé. Mo ti ṣe video, in fact last video mi tẹ́ bá wò link ẹ̀ ló ń jáde ní òkè bíbá yìí. Mo wọ inú bẹ̀rẹ̀ gidigidi gan. In fact ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn àwọn environment tí mo sọ yìí, wọn ò sanwó ilé, wọ́n kàn máa kó sílé ni. Wọ́n á kàn rí yàrá kan bẹ́ẹ̀, wọ́n á kàn kó síbẹ̀, wọ́n dẹ̀ ń gbé bẹ́ẹ̀ nìyẹn. Wọn bí NEPA dá, iná ọ̀fẹ́ ni wọ́n ń lò. Wọn bí ọlọ́pàá dá kó wọnú àwọn agboolé. So àwọn yẹn ni mo pè ní, àwọn yẹn mo fi sí category tó end yẹn ní Ìbàdàn. So dẹ̀ má gbàgbé pé ọba abìkan baálẹ̀ ní níbòmíì. Àwọn ibi tí mo categorize as poor yẹn, ẹ má gbàgbé pé àwọn ní super rich ní ibòmíì. Ìmọ̀ bóyá ẹ understand nǹkan tí mo ń try láti sọ yẹn. So ẹ jẹ́ ká bọ́ sórí transportation. Ní Ìbàdàn màá sọ pé a ní 5.5 ways tá a máa fi ń rìn kiri ní Ìbàdàn. Màá bẹ̀rẹ̀ látòrí eléyìí tó cheap jù, eléyìí tó jẹ́ omi tuntun. Mo mọ̀ pé with 100 naira ẹ lè wọ omi tuntun bus. Government ló ní yẹn, ìjọba tó wà lóde ń sìn ló ní ìyẹn. Ìjọba Ṣèyí Mákindé àwọn náà ní omi tuntun bus, àwọn náà ń ràn ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn bọ́ọ̀sì 10 passenger. Ó máa ń jù bẹ́ẹ̀ lọ́ngbà mi, ó máa ń dé 10 passenger nígbà mi. Àwọn yẹn ní ẹlẹ́ẹ̀kejì, lélẹ̀ tó jẹ́ pé ẹ sì lè cover distance tó jẹ́ 100 naira lórí àwọn bọ́ọ̀sì. So system ẹlẹ́ẹ̀kẹta tá a máa fi move around ní Ìbàdàn òun ni Micra. Bẹ́ẹ̀ ni the fourth one ọ̀kadà yẹn tó bá yẹ pé ẹ̀yin nìkan lẹ dágbé òun ló fi wálé lẹ́ẹ̀kẹrin. Tó bá yẹ pé ẹ̀yin nìkan lẹ dágbé ọ̀kadà ó máa wọ́n. But ní Ìbàdàn èèyàn méjì tí wọ́n mọ́ra wọn rí wọ́n lè gun ọ̀kadà ẹyọ kan at the same time. Òun ni ìyẹn fi wálé lẹ́ẹ̀kẹrin. And ẹlẹ́ẹ̀karùn-ún òun ni màá pè ní Uber. Then apart from Uber, the regular Uber tá a mọ̀, there's another company tó ń pè ní Africa tó ṣẹ̀ dé Ìbàdàn. Àwọn náà operate bí Uber ni. So ẹlẹ́ẹ̀karùn-ún àti àbọ̀ òun ni train ni operate within Ìbàdàn, but àti ìgboro Ìbàdàn ló ti máa ń wá sínú Ìbàdàn.
ó sì ní limited areas tó ń lọ. Reasons mo fi kà ní ẹlẹ́ẹ̀karùn-ún àtàbọ̀ nìyẹn. Ẹ jẹ́ fún yín example, mo lè máa lọ sí Mọ́níyà nsìn kí n wọ train láti Ọmí-Àdìó títí dé Mọ́níyà. Ó ti yé nǹkan tí mo sọ. So train operates within Ibadan. So àwọn yẹn jẹ́ ọ̀nà 5 àtàbọ̀ tí a fi máa ń move around kiri ní ìlú Ìbàdàn. Ó wá tó di pé mo tẹ̀síwájú, jẹ́ kí n fún yín ní ìṣẹ́jú kan péré kẹ́ fi like fídíò yìí, ẹ̀yin náà ti mọ nǹkan tó wà all about. And like ẹyọ kan ó ṣe kókó ní YouTube máa fi lè ti fídíò yìí jáde fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti wò. Ẹ jọ̀ọ́ bá mi like fídíò yìí ní ìsàlẹ̀, ẹ like ẹ ṣé tí rí pé ti like ẹ. Eléyìí tí mo fẹ́ sọ yìí tó jẹ́ oúnjẹ tá máa ń jẹ sẹ́nu, ó dàbí kàtígórì rent náà ni. Oríṣiríṣi ọ̀nà náà lẹ fi lè jẹun ní Ìbàdàn. Mi ò ní sọ tá bá dáná nílé, because tá bá dáná nílé ọ̀tọ̀ ni rate yẹn, and àwọn obìnrin ló lè explain yẹn dáadáa. Mi sí ní best position láti explain ẹ̀. And basically oúnjẹ mo lè sọ pé bákan náà ni oúnjẹ ilé ṣe rí throughout the whole Nigeria. So mi ò need láti explain yẹn. But nǹkan tí màá explain ni tá bá ń lọ sí restaurant lọ jẹun, òun ni màá explain sí. Mo lè sọ fún pé Ìbàdàn ní international and local restaurants. Àwọn bíi Ibachi, àwọn bíi Ambama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn tí mo lè rántí báyìí òun nìyẹn. Bẹ́ẹ̀ sì ni Ìbàdàn ní àwọn international and local fast food bíi KFC, Domino's, àwọn tí mo lè rántí báyìí nìyẹn. So wọ́n ní àwọn international companies náà tó ní fast food kí lorúkọ ẹ̀. And then local side, Chicken Republic, okay, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tẹ́ ti lè jẹun ní Ìbàdàn ni búkà. Ṣé wá rí búkà náà pín sí ọ̀nà méjì. A ní àwọn ìyáàs, ẹ mọ̀ àwọn tí mo ń pè láwọn ìyáàs, àwọn bíi ìyá ọpẹ́, ìyá ayọ̀, ìyá kinní kan food canteen, àwọn ẹni mo pè ní the ìyáàs. Then búkà náà tún wá ní another set tí ò ń ṣe búkà tó jẹ́ pé mama put ní mama help me put now. A tún ní àwọn set, in fact amala joint ní Ìbàdàn kò síbi tẹ̀lé fi wé throughout the whole Nigeria. Ẹ gbà mú yín sọ fún yín, a níyẹn a sì níyẹn forever. Ọ̀nà kẹrin tá fi máa ń jẹun ní roadside restaurant náà wà. Àwọn ẹni rice àtẹwà eléwé, mo tún lè pè ní street food. Rice ẹ bá mi ta oní 200, ẹ fẹ́ 100 sí. Another ọ̀nà tá fi máa ń jẹun nìyẹn. And the last one is food delivery, bí Uber Eats. Ìbàdàn náà ní kọ́ yẹn pé mi rò pé app kankan wà tẹ́tí lè order oúnjẹ ní Ìbàdàn. So tẹ́ bá mọ nọ́mbà vendor yín, ẹ lè pè directly. Mi ò sure pé any app wà tí ó ń tẹ́ lè fi order oúnjẹ ní Ìbàdàn, bí Uber Eats, bí Jumia Eats, and then Opay Eats náà one time kan. But mi sure pé kankan ni wọ́n ṣe ń function ní Ìbàdàn. But tẹ́ bá mọ nọ́mbà vendor yín directly, so ẹ lè pè wọ́n kẹ́ order oúnjẹ látọ̀dọ̀ wọn directly. So ọ̀nà 5 tẹ́ lè fi order oúnjẹ nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n máa sọ price tẹ́ lè fi jẹun ní ọ̀nà 5 fún èèyàn kan, àbí ẹ jẹ́ kí n sọ èèyàn méjì. Alákọ̀ọ́kọ́ tí mo pè ní multinationals, ìyẹn bẹ̀rẹ̀ látòrí 10,000 naira ẹ máa jẹun conveniently. Ẹlẹ́ẹ̀kejì tí mo pè ní international and local restaurants, ìyẹn bẹ̀rẹ̀ látòrí 3,500 naira. Èèyàn méjì máa ná 3,500 naira conveniently. Ẹlẹ́ẹ̀kẹta tí mo pè ní buka and the iyas, àmàlà 500 naira or 600 naira. Mẹ́ta ni wọ́n máa ṣe 200 naira. And ẹran bẹ́ẹ̀ 500 naira. So ẹ máa jẹ ẹran mẹ́ta. Mo lè sọ fún yín pé ẹ mu soft drink ẹ. Mo lè sọ fún yín pé with 2,500 naira èèyàn kan ẹ máa wà okay, which is 5,000 naira èèyàn méjì ẹ máa wà okay. Ẹlẹ́ẹ̀kẹrin roadside, 1,000 naira ẹ ti yó. Then ẹlẹ́ẹ̀karùn-ún yẹn mi lè sọ pé iye báyìí lè máa ná, because food delivery no depend lórí nǹkan tí ẹ bá ń fẹ́ rà. Mo fẹ́ fi yín pé food delivery wà ní Ìbàdàn tó dá mi lójú. A máa move lọ sí the next segment tí mo pè ní luxury. Ṣùgbọ́n ká tó move lọ, ẹ jọ̀ọ́ bá mi subscribe sórí ìkànnì tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wo ìkànnì ní Yorùbá Pọ́nbélé ni wá. A máa ń ran alẹ́ ti ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. So gbogbo content wa Yorùbá la máa ń ṣe. A dẹ̀ máa ń lọ káàkiri gbogbo ilẹ̀ tó máa ti ń sọ Yorùbá. Bóyá Nigeria ni, bóyá outside Nigeria ni, a máa ń lọ sí gbogbo ibi tó máa ti ń sọ Yorùbá. Àwọn ibi tá a ti lọ, mo fẹ́ fi dá yín lójú pé láìpẹ́ láì jìnnà a máa dé bẹ̀. Category luxury mi tí mo fẹ́ sọ, ó ní pé abóyá aṣọ, ago, bàtà, à ń lọ club, à ń lọ mo tún lè pè ní lifestyle. Ó yẹ ní category mi ní lè sọ fún yín pé iye báyìí ni ní category yìí, but ẹ jẹ́ kí n kàn explain àwọn nǹkan kan fún yín. Àwọn nǹkan bíi pé kò sí àwọn brands kan náà wà tó wà ní Ìbàdàn. Puma wà ní Ìbàdàn, but àwọn international brand store wọn
wà ní Ìbàdàn. So tó bá yẹ pé aṣọ lẹ fẹ́ rà, ẹ lè ríra. Then at the same time náà, àwọn copy store bíi Louis Vuitton tó jẹ́ copy and all these multinational brands wọ́n wà náà ní GP wholesales. But tẹ́ bá fẹ́ ra àwọn wholesales yẹn, ẹ máa need àti dé Ògùnpa, ibẹ̀ náà ti ń ta gbogbo àwọn wholesales àwọn kìíní yẹn. So mi ní lè sọ fún yín pé price báyìí ní category tí mo sọ fún yín yìí. But the next category tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni mo pè ní extras. Àwọn ẹni bills tẹ́ ń san nílé yín. Mi sọ pé yàtọ̀ wà nínú owó tí NEPA ń gbà ní Ìbàdàn àti Èkó, àbí Abuja, àbí Port Harcourt, Owerri and co. Mo believe pé owó kan náà ni wọ́n san. So mi ní lè sọ̀rọ̀ nípa yẹn. Then tó bá yẹ pé omi lẹ́fẹ́, kò sí bill kankan ju pé almost every house ní Ìbàdàn ló ní borehole. There is no public water system ní Ìbàdàn. Ó wà láwọn other parts Ọ̀yọ́ state, but ní Ìbàdàn gangan kò sí public water system. So private one everybody fit run, bí ẹ máa gbẹ́ borehole, kànga, and almost every ilé ní Ìbàdàn ní nǹkan méjèèjì tí mo rà sọ yẹn. And the last one, internet. Apart from the regular telecommunication company, we won't render internet service. Ibadan needs some wireless company not to to render internet services. Be Wi-Fi. There's a company called Wi-Fi, Wi-Fi.ng. Mo wà ní Ibadan. In fact, only mo ń lò. Then basically mo ní Smile, MiFi tí mo máa ń lò, ìyẹn mo máa ń lò, tí máa ń jáde, ìyẹn máa ń wà lápò mi 247. But nílé Wi-Fi yẹn ni mo ń lò. Then Spectranet náà wà ní Ibadan. Then there's another company tó ń pè ní IPNX. So tó bá yẹ pé content creator lẹ́yìn àbí digital nomad, or you need a fast internet, mo lè sọ fún yín pé fast internet tó perfect wà ní Ìbàdàn. So àwọn nǹkan tí mi fẹ́ sọ nípa cost of living ní Ìbàdàn ni ẹ, and mo lè sọ fún yín pé Wi-Fi yẹn wọ́n ń charge 12,000 naira unlimited. Ó dà pé ẹ máa san 53,000 naira láti fi join provider yẹn. Then Smile ẹ lè load as low as 500 naira for 2.5 gig per day, and Spectranet ń san 10,000 naira 60 gig, then free night browsing from 1 o'clock títí di àárọ̀ ọjọ́ kejì bí i 5 am. Mi mọ̀ ń pa àwọn provider tí ó kù, but àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo ń lò, mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo ní, mo dẹ̀ ti lò rí. Mi mọ̀ bóyá tariff for Spectranet ti change torí ó ti tó bí ọdún méjì àbọ̀dún kan àbọ̀ tí mo ti lò last. Àwọn méjì tó kù yẹn Wi-Fi àti Smile mo lò méjèèjì. In fact àwọn ni mo máa fi upload gbogbo àwọn videos mi sórí channel yìí. So gbogbo àwọn nǹkan tèmi ní láti sọ nípa internet nìyẹn àti cost of living ní Ìbàdàn. So ẹ má gbàgbé pé ẹ need láti subscribe àbí like ìkànnì. A máa ń ṣe Ìbàdàn content gidi gan, a máa ń sọ̀rọ̀ nípa Ìbàdàn gidi gan, latest developments and other things, and not just Ìbàdàn, the whole Yoruba generally la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. So kò ní jù báyìí lọ. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín ní tẹ́ ń wo ìkànnì, fídíò mi tí mo fẹ́ kẹ́ wò, àwọn ló ń jáde ní orí ọwọ́ mi yìí. Ẹ bá mi click kẹ́ wò, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò. Ìbẹ̀rẹ̀ tí máa understand nǹkan tá a máa ń sọ dáadáa lórí ìkànnì. Ẹ wò kó tó dìgbà míì, gẹ́gẹ́ bí ìṣe mi, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.